Ọ̀yá mo tún kí wa káàbọ̀ padà sórí ìkànnì Gist Entertainment TV. Lórí ìkànnì yìí láti máa mú wá fún wa bó ṣe ń lọ káàkiri láàrin àwọn òǹṣèré àti gbajúmọ̀ ilẹ̀ wa nílẹ̀ Nàìjíríà. Ẹ wò ó lénìí a tún mú tuntun wá, tuntun la tún mú dé. Congratulations to King Dr. Saheed Òṣùpá ọba orin olúfìmọ àkọ́kọ́ mátàgbà mọ́lẹ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ náà ti ń kí i kú oríire bí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ tó jọ́kùnrin bó ti darapọ̀ mọ́ ológun orílẹ̀ òkèèrè àgbáyé ti US Army torúkọ ẹ̀ ń jẹ́ Moshood Babájídé Okunola tó jẹ́ ọmọ gbajúgbajà òǹṣèré òǹkọrin fújì nílẹ̀ wa ní King Dr. Saheed Òṣùpá táwọn èèyàn máa ń pè ní olúfìmọ. Ìkan nínú àwọn ọmọ ẹ̀ Moshood Babájídé Okunola ó ti darapọ̀ mọ́ àwọn ológun òfurufú àbí ká sọ pé ológun torílẹ̀ US Army ó ti darapọ̀ mọ́ wọn. Ìyá ọmọ náà ló lọ bá a ṣe àjọyọ̀ ní ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun tí wọ́n dúró wámúwámú tí wọ́n dúró gbágbáágbá tí wọ́n sì ń kí wọn wípé wọ́n kú oríire. Moshood Babájídé Okunola náà òun náà ti darapọ̀ mọ́ US Army. A rí màmá Moshood yìí tó jẹ́ ìyàwó gbajúgbajà King Dr. Saheed Òṣùpá àtàwọn mọ̀lẹ́bí ẹ̀mí ẹ̀gbọ́n àbúrò àtàwọn ẹbí tí wọ́n ti ń kí ọmọ náà kú oríire. Bákan náà la rí gbogbo àwọn olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá náà tí wọ́n ń kí wípé ó kú oríire bó ti kọ́ ọmọ yìí wípé gbogbo àwọn ọmọ ẹ̀ ni wọ́n yanjú. k'Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ tiwa náà kí wọ́n yàn kí wọ́n yanjú kí wọ́n sì ṣoríire lójú ẹ̀mí wa. Àmọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ilé ayé yìí bíi 6 àti 9 ni o, torí pé bó ti kọjú sẹ́nìkan náà ló kọ̀yìn sẹ́lòmíì. Bí gbogbo àwọn èèyàn bí wọ́n ti ń kí Saheed Òṣùpá wípé olúfìmọ congratulation bó o tún ti ṣe àṣeyọrí lórí Moshood yìí, bẹ́ẹ̀ náà làwọn kan sọ wípé kí lẹ̀ ń yọ̀ sí, kí lẹ̀ ń kí ọba orin sí, nítorí pé n tó ṣẹlẹ̀ yìí kò tó ń tí àáyọ̀ sí. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé kò tó ń tí èèyàn yọ̀ sí? Ẹ wò ó ìmọ̀ mú wá fún yín lóní ràbájì gan. Reactions àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan ohun tí wọ́n sọ nínú fídíò yìí ìmú wá fún yín dáadáa. Kẹ́yìn náà wá gbìyànjú kẹ́ẹ̀rí dájú pé ẹ drop opinion tiyín náà lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ọmọ náà lẹ́ ń wò yìí tí àwọn ènìyàn tí wọ́n ń kí tí wọ́n ń so mọ́ tínú ìyá rẹ̀ ń dùn dáadáa wípé ọmọ yìí ó ti ṣoríire lójú ẹ̀mí òun. Ẹ má wàá gbàgbé tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment ni ẹ máa bá mi click ẹ bá ń subscribe sábẹ́ fídíò yìí, ẹ máa bá ń subscribe ẹ máa bá ń click lórí subscribe button, ẹ bá ń pín kó délé kó dóko, ẹ bá ń like gẹ́ẹ̀ tún rí i dájú wípé ẹ̀ ń drop comment yín sábẹ́ comment section fídíò yẹn. Ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ ní táwọn èèyàn tí wọ́n ń sọ lọ́lọ́kan òjọ̀kan. Ó yá o ẹ jẹ́ ká jọ gbọ́ ní ti arákùnrin ìwé ó ní is this a thing of joy? I don't know why this should be a something of joy. If you have your legal documents you can live and work in America. Is it because he is automatically a citizen by joining the US Army they are rejoicing with him? It is a shame to Africa that we cannot develop our countries and our people are being absorbed in the reserve army in foreign country. It is not something we should celebrate at all, and if we do, it should not be on social media. Ẹja tún gbọ́n tẹ́lòmíì wí èrò tiẹ̀ ló ń sọ. Ó yá o ọ̀gbẹ́ni Ṣẹ́gun Bọ́sẹ̀dé arábìnrin Ṣẹ́gun Bọ́sẹ̀dé èyí sọ pé this country is speedily falling as even sons and daughters of prominent people are no longer proud of serving their fatherland. Or maybe we should say that he is not given an opportunity of serving his fatherland. May God help us in this country. Amen. Anyway, congratulations to son of Dr. Saheed Òṣùpá. Ẹ wá gbọ́n tí Lateef Yusuf ó ní congratulations, but I don't see the reason why
They should be seeing this as a thing of joy. Joining the US SODA is not something to happy about at all. Èròǹgbà tiwọn òun ni wọ́n ń sọ. Ó yẹ kí jẹ́ ká tún jọ gbọ́n tí arákùnrin Abdulkabir yìí ó ní and some will join Nigeria Army and will be doing like God without knowing they have just signed their buying document. Congratulations to you, boy. The rich men will take their children to US to join US Army. The poor will take their children to join Nigeria Army. I pray not to be poor in my life. Àmì o àtèmi náà. Ìkan tún rèé, ìmí tún rèé, ó ní all of them na soldier. Pasuma US, Kunle Afod US, Bukky Wright US and Saheed Òṣùpá US. Ní tẹ́ni yìí ń gbìyànjú láti sọ ni wípé gbogbo wọn ni wọ́n ń kọ́ ọmọ wọn sí US soldier. Ọmọ Pasuma náà òun náà ó wà lára àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà. Ọmọ Kunle Afod òun náà ń bẹ́ńbẹ́. Bákan náà ọmọ Bukky Wright, ọmọ King Dr. Saheed Òṣùpá òun náà ló tún ti join àwọn US soldier yìí. Congratulations ni gbogbo wọn sọ. Ṣé ẹ mọ̀ pé mo ní ọ̀rọ̀ ilé ayé yìí bíi 5 and 6 ni torí ohun tó kọjú sẹ́nìkan ń ló kọ̀ pàkọ́ sẹ́lòmíì. Bóyá nítorí ipò tí ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ńlá fi ń rí gbogbo àwọn tí wọ́n bá join ní ológun ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí oríire tó ga jù tó gáyàtà jù téèyàn lè ṣe láyé. Àmọ́ tòun tẹnu ẹ̀ congratulations sí Moshood ọmọ King Dr. Saheed Òṣùpá nítorí pé lára oríire náà ni kọ́mọ èèyàn kó máa ṣoríire lójú ẹ̀mí èèyàn. Lẹ́ẹ̀kan sí congratulations sí Saheed Òṣùpá, congratulations sí Moshood ọmọ Saheed Òṣùpá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ wá lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ má ṣe méní ṣe méjì. Gist Entertainment òun ni wọ́n ń pè bí ìkànnì alálùbáríkà ni ẹ máa bá ń kílìkì lórí subscribe button yẹn, ẹ bá ń like ẹ bá ń share, ẹ má wàá gbàgbé ẹ drop opinion yín kí lè rògbà tiyín bó ló ti rí lọ́dọ̀ tiyín, ẹ má fi ṣọwọ́ sábẹ́ comment section fídíò yìí. Ẹ ṣé o, òjòjò oníṣòwò kó má nájà kókókó lára ọ̀tá yín yóò máa lè lágbára lọ́wọ́ Ọlọ́run. Thank you, God bless you.